ìrù ẹkùn. ọ̀rọ̀ eléyìí kì í sọ̀rọ̀ ìrù ẹkùn, kódà kì í sọ̀rọ̀ ìrù ajá, kì í ṣe ti ìrù ẹkùn, kì í ṣe ti ìrù ajá, kì í tẹ̀ ṣe ti kìnìún. a ní kẹ́ ẹ tú àwọn ọmọ ogun Nàìjíríà sílẹ̀, jagunjagun orí omi tó jẹ́ pé wọ́n wà well trained, jagunjagun orí ilẹ̀, jagunjagun orí omi, jagunjagun ojú òfurufú, tó bá tú wọn lẹ̀. ṣé bí ìkọ́kọ́ làwọn ìjọba Amẹ́ríkà lò ibùba wọn tí wọ́n bọ́ǹbù wọn mọ́bẹ̀? bó o ní àwọn ìjọba Amẹ́ríkà ṣe mọ́bẹ̀? ṣe rí technology mọ̀ tí ó ti advance kọjá gbogbo tá à ń sọ yìí, tí àwọn ọmọ yahoo yahoo tán bá jẹ léni, ṣe mọ̀ wípé àwọn ọlọ́pàá máa trace wọn, máa dẹ̀ ká ọmọ wọn yẹn máa lé wọn káàkiri, á rí wọn gbòòrò. tán bá gbọ́ pé bóyá ẹnìkan kówó jẹ o, ó ṣe gbà, wọ́n á trace wọn. kí ló dé tẹ́ ẹ̀ lè trace àwọn wọ̀nyí? nígbà mìíràn ẹ̀wẹ̀wẹ̀ àwọn tá à ń wí yìí náà tó ń bá ṣe iṣẹ́ láabi wọn, tó ń bá ṣe iṣẹ́ ibi tí wọ́n ń ṣe, wọ́n á tún ya fídíò. ó wà trackable, wọ́n lè track ẹ̀. akọ̀wá ń ṣorílẹ̀-èdè yìí, à ń ṣe bó ṣe wù wá, à ń ṣe báṣubàṣu. kí láwa sọ pé ó ń dà wá láàmú? ṣé ìkà ni ká pe àwọn ìjọba wa ni, àbí wọn ò fẹ́ nǹkan ṣe?